wàyí ẹ̀yin èèyàn wa, èyí ni ìròyìn pàjáwìrì láti iléeṣẹ́ wa yẹn. Ṣẹ́gun Prime lóníròyìn yín. À ń gbọ́ báyìí láti orílẹ̀-èdè Nàìjíríà wípé àrùn burúkú kan ti ń jà ròyìnròyìn o. Àrùn tí a mọ̀ sí ibà lásán tí gbogbo ayé ń pè ní Lassa fever. Ó ti ń jà káàkiri ìpínlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ bí a ṣe ń bá yín sọ̀rọ̀ yìí. A gbọ́ pé ó ti pa tó 100 èèyàn o. Ó sì ń lọ láti Ondo, bó ṣe ń lọ ló ń lọ sí Kano. À ń gbọ́ báyìí wípé àwọn eku àti òkété àwọn ló ń kó àrùn yìí káàkiri o. Ẹ jọ̀wọ́ ẹ̀yin tẹ́ bá ń jẹ eku, tẹ́ bá ń jẹ òkété, ẹ jáwọ́ nínú ìwà pálapàla yìí kẹ́ má bàa fẹ̀mí yín wéwu o. Ẹ̀yin tẹ́kù bá yàgbẹ́ sí gàrí yín, kàkà kẹ́ ẹ fọwọ́ fẹ́ kẹ́ máa mu gàrí lọ, ẹ torí Ọlọ́run ẹ da gbogbo gàrí ọ̀hún náà sọnù, ẹ má fẹ̀mí yín wéwu. A gbọ́ wípé àwọn eku yìí gan ìṣe ló ń pera wọn ní gbogbo ìpínlẹ̀ tí wọ́n wà o. Ẹ mọ̀ pé eku gan ti ń lo ẹ̀rọ abánisọ̀rọ̀ tí a mọ̀ sí fóònù nísìnyí. Wọ́n sọ fúnra wọn báwọn ṣe ń ṣe. Pàápàá jùlọ ìkọ́nú àwọn eku yìí wọ́n níṣe ló gbéra láti ìpínlẹ̀ Ondo ló lọ sí ìpínlẹ̀ Kano láti lọ ṣe wọ́n bí ọṣẹ ṣe ń ṣojú ní ìpínlẹ̀ ọ̀hún. A sì wò wípé aláwọn ọlọ́pàá tí wọ́n ń bẹ lójú títì, kí lè dé tí ọlọ́pàá tí wọ́n ṣe lè dá eku yìí dúró kó béèrè ìwé ìrìnsẹ̀ rẹ̀ lọ́wọ́ rẹ̀. Ẹ jọ̀wọ́ ẹ̀yin ará Nàìjíríà, a bẹ̀ yín ẹ máa ṣọ́ra o. Ikú kíkú kan ò ní pa yín ní rèwerèwe o. Ìròyìn wo lè jù báyìí lọ lọ́jọ́ tòní. Ṣẹ́gun Prime lóníròyìn yín, ó dàbọ̀.